alólóńgìní tí gàjà o lẹ́gúnlé olóńgìní tí gàjà o ojú mi ti tó lé ojú mi ti tó ko ṣẹ́rí nílé àgọ́dọ̀ ojú tẹ́lẹ̀ tv ṣó ní kẹ́ máa wò nílé ojú tẹ́lẹ̀ tv àwọn lèèyàn ṣáńkó àwọn lèèyàn gbogbo mi ó sì ṣàǹkàrí àgbáyé ojú tẹ́lẹ̀ tv má yìí kò tiẹ̀. ẹ kú dédé àsìkò ìgbogbo olólùfẹ́ wa káàkiri àgbáláyé ẹ káàbọ̀ sórí ètò yín ètò àṣírí ayé pẹ̀lú Yèyé Òkè Òréńté àti bàbá àlùbáríkà Ìbàdàn ní ìlú Ìgbódù lẹ́yìn lórí ètò kí la gbọ́ wá fún yín kí la fẹ́ gbéyẹ̀wò kí la fẹ́ sọ ẹ ti mọ̀ wípé ètò yìí ètò gbàǹkangbì ni tó ní agbára tó ní kìmí bí àṣà bàbá àlùbáríkà wá nìkan tó bá ní kìmí ẹ ti mọ̀ pé ètò yìí ó ní kìmí torí pé ètò tó ń ṣe bí lóore aṣọ orílẹ̀-èdè lóore aṣọ iṣẹ́ lóore pàápàá àyànmọ́ àti kádàrá ẹni ètò tó ń ṣe lóore ṣùgbọ́n lórí ètò lẹ́yìn kí la gbọ́ wá fún yàrá pẹ̀lú aláwòrán àbí Ọbàtálá tó jẹ́ kéèyàn ṣe é ṣe àwa la wá ẹ̀yin olólùfẹ́ wa náà la bá káàkiri àgbáńláyé ṣùgbọ́n síwájú ohun gbogbo bàbá àlùbáríkà wà kálẹ̀ kí bàbá wọn kọ́ ṣe kí ni kọ́ àwúre kọ́ kí àwọn àyàlẹ́ tó ń wò wá. Ọlọ́run má dáyé wa rú o má dọ̀rọ̀ wa rú o ẹ̀já arógo lò ó má jà sunkún o má jà kábàámọ̀ o gbóná irú kòró kàdẹ́rùbà burúkú tó wáyé ọlọ́mọdé bí ó ṣẹlẹ̀ mọ́ wọ́n jọ káàkiri àgbáńlá ayé mọ́ wàláhùlà wàlàkùwàtà ìlà bìláyà nìyẹn sí. bàbá lórí ètò lẹ́ni ọ̀rọ̀ tó ń lọ látúgbó wá torí ẹ ti mọ̀ pé ètò àṣírí ayé àwọn àṣírí kọ̀ọ̀kan tó bá ti wà yálà nínú ìjọba ni ẹ máa ń fún wọn ní ìmọ̀ràn àgbà ẹ lè máa ń fi ojú àgbà wò lóòótọ́ ni ẹni ọmọ wa nìyẹn Bọ́lá Ahmed Tinubu fọlọ́runṣọ́ ìyẹn ààrẹ wa wọ́n dẹ̀ ti ẹgbẹ́ ṣe dúró tì wọ́n ẹ̀sọ́ pé àwọn ló máa wọlé ẹgbẹ́ rẹ̀ pé àtìlẹ́yìn tí wọ́n ìbọn ju ti gbogbo àwọn ìtẹ́ tí ń sọ tẹ́lẹ̀ lọ ṣùgbọ́n ilé ẹ̀sọ́ tẹ́lẹ̀ tún dúró tì wọ́n gbogbo ọ̀nà àtàdúrà àti gbogbogbò ṣùgbọ́n èyí tó tún wá ṣẹlẹ̀ lórí ti gómìnà àná ní ilẹ̀ Kogi ìyẹn Yàyà Bello tó di pé wọ́n ló kówó jẹ wọ́n kówó sá lọ nítorí owó òjì máa jẹ òun náà tún kówó pamọ́ àwọn EFCC àwọn tó máa ń tọ̀ mọ́lẹ̀ tó máa ń wádìí òfin tó tó àwọn àwò àbàjẹ́ wọ́n ti fi sí orí ẹ̀rọ ayélujára àti inú pépà pé òun wá Yàyà Bello tó lóun bọ́ ti nà pápá gbóra rẹ̀ gómìnà àná dẹ̀ ni ó dẹ̀ mọ̀ bí ìlú ṣe rí ṣó yẹ kó ṣe bẹ́ẹ̀ ojú wo lè ní fi hàn. ó ṣe ìyá olóyè Kòdú ọ̀rọ̀ rèé o ọ̀rọ̀ ló kalẹ̀ báyìí ṣe rí irú ẹ̀ ò lè mọ́ wáyé tẹni ó rí ládé tẹni ó rí láàrí tẹni tá a rí ń bẹ́ńbẹ́ sórí gbogbo ohun tó ń jẹ́ kárọ̀ máa ní gbogbo ọmọ orílẹ̀-èdè yìí àìláàánú pẹ̀lú bá a ní yóò dé bẹ́ẹ̀ àfàdúrà dúró agbódì àwọn kan bẹ tó ń jẹ́ fáǹsì wa tó ń súnmọ́ wa tó ń fẹ́ràn wa bí ojú níbi ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ tá a ti sọ pé Ahmed ọmọ Tinubu wọlé gbogbo nǹkan láfi dúró ọ̀pọ̀lọpọ̀ omi dọ̀tá wa ṣùgbọ́n àwa gbà fọlọ́n pé èèyàn ò lè joyè méjì pọ̀ ń dá lójú ẹgbẹ́ ní bàjẹ́ lójú sàrúmọ̀ ọ̀nà kan náà lèyìn ó dúró sí kéèyàn ṣáàdúró sọ́nà kan bá a sì sọ̀rọ̀ yìí lọ sọ̀rọ̀ yìí bọ̀ alọ́tẹ̀ wà ńlẹ̀ láti bẹ̀rẹ̀ yóò sì rí ìjọba yìí ṣe ṣùgbọ́n ọ̀tẹ̀ wà ńlẹ̀ o àfi ká gbàdúrà lóòótọ́ ni níjọ́ tá a ti ń sọ àsọtẹ́lẹ̀
ìjọba mọ̀fọ́lọ́nsọ Ahmed ọmọ Tinubu láyàn lógún o lórí àsọtẹ́lẹ̀ o torí lórí tiẹ̀ ni àwọn àfáà ń pèèyàn tí wọ́n ń já látakò làwọn wòlíì ń pèèyàn tí wọ́n ń já látakò gbogbo wọn já látakò àtakò yẹn ló jẹ́ kó láyàn lóògùn díẹ̀ ṣùgbọ́n sọmọ pé lérí Ọlọ́run á ṣẹ lérí Ọlọ́run ló ṣẹ lórí Ahmed ọmọ Tinubu ṣùgbọ́n ọ̀rọ̀ Yàyà Bello wọn ò fẹ́ mú Yàyà Bello. wọn fẹ́ mú. sórí tá a bá ń tanra wa ká má máa fọ̀rọ̀ tanra wa gbogbo wa a lè sùn ká kọrí síbì kan náà ẹ bá ní kí nìdí o ṣe mọ̀ pé ọlọ́pàá ní ń sọ Yàyà Bello nígbà tí ọlọ́pàá ó padà lẹ́yìn rẹ̀ tí wọ́n á kó ọlọ́pàá padà lẹ́yìn ẹ̀ ẹ̀tọ́ wọn tí wọ́n bá ń wá Yàyà Bello wọ́n á sọ pé ọ̀gá yín tẹ̀ ń sọ sẹ́yìn gẹ́tì ọ̀rọ̀ mi tí wọ́n bá fẹ́ mú Yàyà Bello a lè sùn ká kọrí ibì kan náà sẹ́yìn àwọn kan ń bẹ wọ́n kéwú àwọn kan wọ́n kàwé àwọn kan wọ́n ní làákàyè àwọn kan wọ́n máa ń gbọ́rọ̀ àwọn kan wọ́n máa ń sọ̀rọ̀ àwọn kan wọ́n máa ń tẹ́tí gbọ́rọ̀ àlùbáríkà ọ̀rọ̀ rí o ọ̀rọ̀ làákàyè lèmi ọ̀rọ̀ yẹn ní kìmí o ṣùgbọ́n kò sẹ́ni tí ó mọ̀ pé ẹran orí rẹ̀ sì wọ́n jẹ́ ni kí ni o ní mo wí. kò sẹ́ni tí ó mọ̀ pé ẹran orí rẹ̀ sì jíjẹ ni. kí náà mọ̀ tara wa fún ọ̀dà kí náà ń parọ́ fún ok ẹ fẹ́ gbọ́ pọ́ǹtì pé wọn ò fẹ́ mú Yàyà Bello ṣe bọ́lọ́pàá ní ń sọ bẹ́ẹ̀ni ta ló ní kọ́ kọ́lọ́pàá kúrò lẹ́yìn ẹ̀ ìjọba ṣé ẹjọ́ ẹni wọ́n bá fẹ́ mú tí wọ́n bá sọ fún un pé bẹ́ẹ̀ ṣe kúrò lẹ́yìn rẹ̀ ń wo ẹni tẹ́ ń sọ o ẹjọ́ máa bọ̀ káwọn aláàbò yẹn wá ní ẹni tẹ́ ní káwọn máa sọ o àwọn ò rí mọ́ o àní ọ̀jọba ló kó ọlọ́pàá sẹ́yìn Yàyà Bello wọ́n wá ní kọ́lọ́pàá padà lẹ́yìn ẹ̀ ok ṣé àwọn ẹni tó ní kọ́lọ́pàá padà lẹ́yìn èèyàn wọn ò ṣe sọ pé ẹni tẹ́ ń sọ pẹ̀lú rẹ̀ ẹjọ́ yọjú sí ìjọ àwọn UFCC àbí kí náà ń pè kí náà ń pè EFCC kọ́ EFCC wọn kan náà kọ́ ní gbogbo wọn aṣẹ́wó sọnù jàgùdà wà ògbódàbèdè gbogbo wọn ọmọbìnrin jọ́sí tí wọ́n ní gbówó lákàntì wọ́n wówó lákàntì wọ́n fẹ́ wọ́dọ̀ Tinubu ó ní ọmọ wọlé àtowó àtòun ńbo la gbábọ̀ mọ́ ńbo ní ìrìn àjò já sí níbo ní ìrìn àjò já sí ṣùgbọ́n èmi mọ̀ pé ńbo ní ìrìn àjò Àbáṣà já sí tàfi ń rówó gbà abẹ̀rù Ọlọ́run kíká gbọ́ rántí pé ikú ní ọkàn níjọ́ kan wàláì tàláì aláàánú ara wa ni olówó kan tó lè tọ́jú gbogbo Nàìjíríà yìí bẹ̀ ẹ gbọ́ iye owó tẹ̀ ń dákọ̀ yẹn owó ló sọnù owó ló jí gbé owó ló jí gbé owó ni ò jẹ́ kí wọ́n rí kí ni o ní mo sọ. owó ló jí gbé owó ni ò jẹ́ wọ́n rí. owó náà ni ò jẹ́ wọ́n rí ó ti dì mú náà nù kí
kí ni onímọ̀ wí. ìmúmúná. Yàyà Bello ti di ìmúmúná o ìmúmúná ìmúmúná tó bá fẹ́ á rí òun là á rí ìjọ ọba fẹ́ á rí òun ẹnìkan èrí ṣé Yàyà Bello ti di ìmúmúná ni ó ti di ìmúmúná nù ìmúmúná tó bá fẹ́ á rí òun là á rí èyí tí ọba fẹ́ á rí òun ẹnìkan èrí tẹ́gẹ́tì ọ̀rọ̀ mi tó owó ni ọ̀jẹ̀ kan rí Yàyà Bello ṣùgbọ́n ẹ jẹ́ ká wá lọ sórí ọ̀rọ̀ tó jẹ́ pọ́ǹtì ọ̀rọ̀ ẹni gbogbo ẹ̀dá ọlọ́run tí ń bá ń ṣòwò Nàìjíríà yìí ń ṣekúṣe ọlọ́run mọ̀ tú àṣírí wọn. ṣé ẹ mọ̀ pé nínú àsọtẹ́lẹ̀ tí mo sọ àmọ́ láṣìírí àwọn tó kówó jẹ ó tú o àbí bẹ́ẹ̀ kọ́. ọdún ẹ̀san lọ́dún yìí o gbogbo àwọn tó bá kó owó jẹ pé àṣírí wọn ó tú o àṣírí wọn ó tú o àṣírí olówó ó tú o ọlọ́run á tú àṣírí àwọn oníṣẹ́ ibi o mo sọ níbẹ̀rẹ̀ àbí sọ níbẹ̀rẹ̀ èmi kọ́ ni mo sọ ọlọ́run ló sọ ọlọ́run ló fi sí wa lẹ́nu kí ni èmi ń wájú ọlọ́run ìgbà mo sọ pé ẹnìkan ń pè mí Ìbàdàn pé bàbá a máa gbọ́ nínú àsọtẹ́lẹ̀ yín pé ẹ lójò ó bínú lọ́dún yìí omi ó bínú iná ó bínú ojú ẹyọ kan rọ àwọn ọmọ nǹkan wọ́n mọ́ rí nílùú pẹ̀lú bátẹ́gùn sí sílé àwọn ní àsọtẹ́lẹ̀ ni o àwọn èèyàn ló ń tẹ́tí sí ẹ̀yin lẹ̀ ń wò ẹ̀yin lẹ̀ ń rántí àwa ti sọ mí gan tá a lè rántí mọ́ pẹ̀lú yèyé oge àlè nínú ọ̀rọ̀ tá a ti sọ láyé tí wọ́n bá fi ṣèdíje fún yín lálìkí àmọ́ ọlọ́run pé ẹ máa ka gbogbo rẹ̀ wà lìjàn náà kí lẹ sọ ẹ sọ fọlọ́ gbé ha ẹ mú ìnáwó mi wá ẹ mú mi wá ẹ mú mi wá ẹ mú mi wá ta ló ní orí bẹ́ẹ̀ ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ àwọn èèyàn sì gbọ́ gbogbo ẹ̀ àwọn èèyàn sì ka gbogbo ẹ̀ Yàyà Bello ṣá lọ wá fòràn kínní kí ni onímọ̀ wí. Yàyà Bello òòṣà ń wá fòràn kínní ń wá á padà gúrú ẹ̀ oṣù mẹ́ta náà gbogbo ẹ̀ mọ́ kí ni onímọ̀ wí. oṣù mẹ́ta ni wọ́n tún kúrò ká kúrò lẹ́bi àṣẹ. tọmọbìnrin jó ní. àgbọn kankan mọ. àgbọ́pọ̀ lọ kóòtù. àgbẹjọ́ tó ń dá àgbọ̀ bóyá ń gbowó padà. sọ̀rọ̀ Nàìjíríà òkè ọmọbìnrin tí ń múra bí obìnrin jó ní ṣe bá gbọ́ bọ́ọ̀lù ẹ̀wọ̀n oṣù mẹ́fà ẹ̀sìn bọ́lá gbogbo bí tiẹ̀ ṣe jẹ́ ni téèyàn bá torí èèyàn bá pé tí èsì pórí èèyàn kú ọ̀rọ̀ padà sí kẹrán mi létí àwọn onítíátà tí wọ́n ń fún àwọn obìnrin tí wọ́n fún un láwọ́ọ̀dù aláyàyàn rọ́ọ̀nà débẹ̀ ṣùgbọ́n kì í ṣe kẹrán mi létí jọ̀rọ̀ bákan ṣe rí ọ̀rọ̀ ìjọba kí wọ́n dákun kí wọ́n má da ìjọba Ahmed ọmọ Tinubu ìlú ntọ́lọ̀ fi hàn èmi pẹ̀lú àníyàn èmi sọ́lọ̀ mo rí i pé Ahmed ọmọ Tinubu rí ìjọba yẹn ṣe ṣùgbọ́n abẹ́lọ́hún àlàáfíà fún àbí kí ni mo wí abẹ́lọ́hún ẹ̀mí gúngùn fún kódà mo ní mo promise pé àràfà ọdún yìí lọ bẹ́lọ́hún mo sì ti ń sọ lórí rédíò Lagos tí wọ́n sì ti ń gbé pé tí gbogbo wọn bá débẹ̀ àjọ pẹ̀lú tábẹ́lọ̀ fún Ahmed ọmọ Tinubu àti orílẹ̀-èdè Nàìjíríà yìí pé kọ́lọ̀ ń dákun kó bá wa ṣe lọ́dún yìí Ọlọ́run á sì bá wa ṣe gbogbo àwọn tó ń ṣe ba Nàìjíríà yìí jẹ́ Ọlọ́run mọ̀ tú àṣírí wọn síta bó ṣe rí nù kó yọjú ìjọba ò ṣe é sá mọ́ lọ́wọ́ kó yọjú wọn á padà mú kọ́mọ́dàbùkù kó lọ ṣàlàyé ṣe bó ní bó ṣe ṣe bó sọ̀nà nílùú wọn á sọ bó ṣe ṣe wọ́n sì gbìn gbàdo ṣebí láyé ìgbà kan lẹ́nìkan ló ń dálé iṣẹ́ àgíríkì adìẹ lẹ̀ tí bàbá Ọbásanjọ́ débẹ̀ tó ní adìẹ yín èyà adìẹ tó ń sìn èyí àgbẹ̀ nìwọ gọ́vnà ṣebí ń jọ tọ́básanjọ́ bọ̀ wá ni wọ́n lọ tọ́básanjọ́ bá ṣan adìẹ rí tó bá jẹ́ pé pírẹ́sidẹ́ǹtì ní ṣebí nbo ló ti fẹ́ mọ̀ pé
kíní nígbà tí wọ́n ṣe ògbìn àgíríkì rẹpẹtẹ nígbà wọn ní kókùjọ́ 5 tó bá tọjọ́ wọn lọ ru adìẹ bẹ́ẹ̀ gègèrè lọ́tún gbogbo ẹ̀ tó bí bàǹtù. Ọbásanjọ́ wá bí wọ́n pé gọ́fúnà adìẹ tẹ́ǹsì yìí ń bò lẹ́ ń dàgbẹ́ ẹ̀ sí wọn ò rọ́rọ̀ sọ mọ́. Ìdí àgbọn sọ pé gbogbo ìgbà kọ́ ló yẹ ká mọ rẹ́rìn ọ̀rọ̀ Nàìjíríà ò rẹ́rìn ni wọ́n fi ń dásà pé kádìjú mọ́ rí ní tìdí àgbọn Babangida lẹ́lẹ́yìn àyẹ̀sí ṣèbí gbogbo ẹ̀ náà la gbọ́ ìgbẹ̀yìn gbogbo ẹ̀dá ṣùgbọ́n Yàyà Bello yọjú ìwà ìkà ló hù owó òní ó yọ ṣàká rẹ̀ orí rẹ̀ ó tó gbogbo Kogi jẹ ṣàká orí rẹ̀ ó tó gbogbo Kogi yẹn jẹ ṣùgbọ́n àdúrà náà lè sì ní gbà kí ni mo wí àdúrà Nàìjíríà ní gbà àdúrà Nàìjíríà ní gbà irú owó yẹn ń ṣòwò kékeré owó yẹn ń ṣòwò kékeré àwọn èèyàn níkà ni èló lẹ pé yìí ó ní bílíọ̀nù lọ́nà ẹ̀fílẹ̀ kọ̀ọ̀kan jẹ́ mílíọ̀nù bílíọ̀nù tó ní billions ẹ̀fílẹ̀ àdèmọye mílíọ̀nù tó wà nínú bílíọ̀nù àní ẹ̀fílẹ̀ Yàyà Bello dákun oògùn owó tó ṣe ó ti ṣiṣẹ́ yọjú kọsẹ̀ sọ bí díẹ̀ bá wà wọn náà kásẹ̀ fi dákú pẹ̀lú ògbó Ọlọ́run àwọn yòókù náà tó máa gbọ́rọ̀ wọn àwọn yòókù náà tó máa gbọ́rọ̀ wọn ìkànnì yín ká mọ́ tanra wa bẹ́ẹ̀ kọ́ ni Nàìjíríà rí ń jọ sí ṣùgbọ́n Ahmed ọmọ Tinubu ní àwọn èèyàn tó jẹ́ èèyàn tí wọ́n wádìí ọ̀rọ̀ yẹn kanlẹ̀ ìjọba tí ò bá lé koko díẹ̀ kò lè gbá Nàìjíríà yìí mú ìjọba tí ò bá Ọlọ́run tí ò bá halẹ̀ dí àgbọn kárí lọ́nà ọ̀hún Ahmed ọmọ Tinubu náà gbìyànjú torí bẹ́ẹ̀ni tó fi ń torí bó ṣe ń torí a mọ àwọn nǹkan tó ti já a mọ àwọn nǹkan tí ń jó padà já wálẹ̀ àmọ́ á padà gbádùn wàláhì tàlẹ̀ sọmọ pé ńgbà tí Ahmed ọmọ Tinubu tí wọ́n á dìbò mo gbé Al-Qur'ani mo nà á sókè báyìí pé mo rí i pé Ahmed ọmọ Tinubu wọlé mo rí i pé ó sì dáa bọ̀jú ọkọ́kọ́ lé tọ́lọ̀ fi hàn mí nù bí mo dẹ̀ ṣe sọ́nù ó sì ń rí bẹ́ẹ̀ mo sì sọ nígbà tá a fẹ́ mú ọdún yìí mo tún gbé Al-Qur'ani mo tún nà á sókè pé àwọn olówó gbogbo àwọn tí wọ́n ń da Nàìjíríà rú pàṣẹ ọdún ẹ̀san lọ́dún yìí pàṣẹ rí wọn ó sì tú lọ́dún yìí Ọlọ́run ọba mi bẹ́ẹ̀ kọ́ lórí níbẹ̀rẹ̀ o mo ní ká hùwà gèfèrí ká sọ̀rọ̀ gèfèrí ṣùgbọ́n kẹ́ ẹ mọ̀jà ṣẹ̀sìn gèfèrí àìlálèká wà nímọ́ pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run ló ń yọ Nàìjíríà lẹ́nu àwa la rán yín gbogbo wa la rán yín tálíkà lọ́rùn lówó ń ṣẹ́ ẹni tí ó kàwé lọ́rùn ẹni tó mọ̀wé ń ṣẹ́ gbogbo wa ò lè mọ̀ tán ṣé àgbẹ̀ táwọn àgbẹ̀ ọba ṣiṣẹ́ àgbẹ̀ kí náà mọ̀wé ó jẹ nígboro ṣùgbọ́n gbà tẹ́yìn bá sì wà ń gboro táwa bá wà nílé táwa bá ẹnìkan bá wà lóko tẹ́nìkan wà nílé ṣe bára alé ọmọ ṣètò ara alé aróko ọmọ ṣètò aróko ní gbogbo owó fi gbádùn ṣùgbọ́n gbà tó jẹ́ pé aróko ń ṣètò aróko ara ilé ò ṣètò ara ilé àṣírí wọn padà tú ni wàláhùlà wàláhùwátá ìlà bìlà àìlálèká wà níní o àìníbẹ̀rù ọlọ́ni o nígbà wá gbọ́njú tẹ́yìn bẹ̀rẹ̀ nígbà ìwáṣẹ̀ tí wọ́n bá gbé ọ̀gẹ̀dẹ̀ sẹ́gbẹ̀ẹ́ títì wọ́n á sí ata méje wọ́n á sì sọye wọ́n á tà sí ẹnì kankan tó bá mú ọ̀gẹ̀dẹ̀ tí ó bá fowó ń bẹ kò ní lọ́jọ́ méje láyé tó bá tún wá lu ọjọ́ méje láyé ìpọ́njú ní olóòtú fi kú irú ìwà bẹ́ẹ̀ kí ló dé tẹ̀já padà sórí bẹ́ẹ̀ Yàyà Bello wọn wá ń sọ wọn ò wá ní èèyàn tó sọ pé kọ́ kọ́lọ́pàá kúrò lẹ́yìn ẹ̀ wọn ò ṣe sọ pé àwọn àtọlọ́pàá kọ́ ọjọ́ máa lọ bí wọ́n bá wá ẹ má máa fi dúdú pé funfun fáwa mọ́ lọ́wọ́ jẹ́ mo rí Yàyà Bello agbélé orí ẹ̀ wo mẹ́wọ́ àwa gbọ́n
agbọ́n gan ọmọ Nàìjíríà gbọ́n o gbogbo wa ọ̀sùn kákọjú síbì kan o ṣé bí wọ́n máa ń tẹ fóònù àtẹ́bí tí ìyàbá wà ìjọba lẹ́ ń sọ yìí ẹni kọ́ ọlọ́pàá kò lẹ́yìn èèyàn kọ́ padà sọ́fíìsì ọ̀dà ẹni tí ń sọ ẹ̀sìn lẹ fẹ́ rí àwọn ọlọ́pàá tí wọ́n kò lẹ́yìn ẹ̀ ṣé bí ẹ̀yìn èèyàn kalẹ̀ ti ní kí wọ́n kúrò mo ò ṣe pàṣẹ fún wọn pé kí wọ́n jọ máa bọ̀ èyí ò gé ọlọ́run ajẹ́ Yàyà Bello kó yọjú fún rẹ̀ yọjú fúnra ara rẹ̀ wọ́n jẹ́ fọ́n mọ́ bí dúdú pé fún wa. lẹ́yìn tí àwọn òwà ògbó yẹn pátápátá la kí wọ́n náà ọmọ Nàìjíríà ti wise up àgọ́ ń wò ó ni alápá nítorí náà ni ọlọ́run kò ṣàánú wa ó láwí sọ fún yín pé ó ń lòṣù ń lọ ọdún ń lọ gbogbo ẹ̀ náà ká tó ṣẹ́jú pẹ́rẹ́ǹsì àtúbọ̀ sí oṣù karùn-ún ó ṣe wà nídìí nàláì ìwọ tó ń bọ àìsàn mọ́ra ìwọ tó ń bọ àrùn mọ́ra ìwọ tíṣẹ́ ò lọ dédé ìwọ tọ́nà ò lọ dédé ìwọ tí gbéyàwó ẹ̀ ń dàrú ojì mú ò ń bò mọ́ra máyà sásùn máyà tuntun kan sẹ́lá bàbá àlùbáríkà wọ̀bìdà nílùú Ìgbódù ibikíbi tí ọba ti ń bọ̀ ẹ̀mẹ́sọ̀ pẹ́lẹ́kọ̀ọ́dù garage ń tó lọ sí Ìjẹ̀dẹ̀ bọ́lẹ̀ ní Ìgbódù junction kẹ́ẹ̀bẹ̀rẹ̀ bàbá àlùbáríkà ìtẹ̀rí sáńbọ̀ tàbí tẹ́ bá ń bọ̀ láti Ṣàgámù Ìjẹ̀bú-Òde ẹ bọ́lẹ̀ ní Sábó ń tó lọ sí Ìjẹ̀dẹ̀ ẹ bọ́lẹ̀ ní Ìgbódù junction kẹ́ẹ̀bẹ̀rẹ̀ bàbá àlùbáríkà tàbí kẹ́ẹ̀ pé 08023829492 08023829492 ìrèlójú owó ní ìrèlójú ọmọdé ó dàbọ̀.